الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فصل في الأحداث التي سبقت الصلح ọ̀rọ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣáájú kí sulhu al-Hudaybiyyah kó tó ṣẹlẹ̀ láàrin Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn mùsùlùmí lápá kan pẹ̀lú àwọn kèfèrí Makkah ní ọdún àti oṣù ta ló ṣẹlẹ̀ yẹn nínú ìjókòó tó lọ ló ṣẹlẹ̀ ní ọdún kẹfà hijra nínú oṣù Dhul-Qa'dah gẹ́gẹ́ bí sọ wá nínú hadith Anas bin Malik radiyallahu ta'ala anhu pé ọmọrọ mẹ́rin l'Ànábì sí sallallahu alayhi wa alihi wa sallam nínú sẹ̀mí ayé ẹ̀ nínú àwọn múra mẹ́rẹ̀ẹ̀rin yẹn gbogbo múra mẹ́rẹ̀ẹ̀rin yẹn sì lélẹ̀ inú oṣù Dhul-Qa'dah ló ti ṣe nínú àwọn múra mẹ́rẹ̀ẹ̀rin yẹn sì ni umra al-Hudaybiyyah ó ní ó wà a sọ fún wa pé nínú hadith Jabir ọmọ Abdullah radiyallahu ta'ala anhuma àwọn nǹkan mùsùlùmí tó ń bẹ pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam níbi Hudaybiyyah ẹgbà wa kan sọ pé ẹgbẹ̀rún kan àti irinwó ní 1400 ẹgbà kan sọ pé ẹgbẹ̀rún kan àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn èèyàn ní 1500 sóbi tí a bá àlàyé tá à ń ṣe bọ̀ lórí ọ̀rọ̀ al-Hudaybiyyah bí tá a bá dé nìyẹn sókè láwọn ṣẹlẹ̀ míì wá ṣẹlẹ̀ ṣáájú kí al-sulhu ìyẹn ní ìbáraẹnisọ̀rọ̀ àsọyé ìsàdéhùn fún ẹni pé a ní bára wa jà ó tún ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àti àwọn kèfèrí Makkah wọ́n ní falamma kánù bidhil hulayfati nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n gbéra láti ìlú Madina tí wọ́n ń lọ fún umra tó fẹ́ lọ ṣe ní Makkah wọ́n ní gbàtàdé àyíkátà mọ̀ sí Dhul Hulayfa lẹ́gbẹ̀ẹ́ Madina ni tí ó bẹ̀ ní àwọn mùsùlùmí tí máa ń ṣe àwọn mùsùlùmí tó wà ní Madina tó ń bọ̀ láti Madina lọ sí hajj ibẹ̀ náà tí máa ń ṣe ẹgbẹ́ máa ń gbé ihramu umra tàbí hajj wọ́n ní qallada Rasulullahi sallallahu alayhi wa sallam al-hadiya wa ash'ara bàtà dé ayẹyẹ ibẹ̀ ni Ànábì sallallahu alayhi wa sallam ni ó ti sàmì sí ẹran tó fẹ́ pa láti fi ṣe ìjọsìn sàmì sí pé ẹran yìí a fẹ́ fi ṣe ìjọsìn níbi tá ń lọ ní o wọ́n ní wa ahrama bil umrati Ànábì sallallahu alayhi wa sallam ó sì gbé àníyàn al-umra pẹ̀lú gbólóhùn labbaika Allahumma bil umrati ó gbé àníyàn rẹ̀ wọ́n ní wa ba'asa bayna yadayhi aynan lahu min Khuza'a yukhbiruhu an Quraysh Ànábì sallallahu alayhi wa sallam wá rán ẹnìkan nínú tí ó mọ̀ tẹlẹmúyẹ́ ṣe pé kó lọ wo wájú lọ́lọ́run bó ní kí láwọn Quraysh kí ni wọ́n ń pètè pèrò rẹ̀ àwọn ète ni wọ́n nílẹ̀ tó lè fẹ́ fi ṣe sùtá fáwọn mùsùlùmí ṣàlàyé fún wa pé kò sí tó burú inú kí ẹ máa rán àwọn tẹlẹmúyẹ́ láti lọ ṣèwádìí nípa àwọn ọ̀tá yẹn nígbà tí a bá wà ní ojú ogun Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó fi lọ́lẹ̀ bẹ́ẹ̀
ìsìnkú gbogbo àwọn alágbára ayé láti nínú ìtàn tó fi dàsìkò tá a wà yìí gbogbo náà ni wọ́n máa ń lo irú ọgbọ́n báyẹn torí pé al-harbu khud'ah tí a bá ń bá àwọn èèyàn jagun ó gba ọgbọ́n ó sì gba ète wọ́n ní hatta idha kana qariban min usfan wọ́n lọ sallallahu alaihi wasallam títí Ànábì fẹ́ fi dé àyíkátá mọ̀ sí usfan wọ́n ní atahu aynuhu ẹ̀ tí Ànábì wà rán pé kó lọ sí ọ̀tẹlẹ̀múyẹ́ yẹn bá dé padà faqala inni taraktu Ka'ba bina luhay qad jama'u laka al-ahabish wọ́n ní mo sì ń bọ̀ yìí mo fi Ka'b ọmọ lọ ayé mo fi ilẹ̀ lẹ́ni tí ó ti kó àwọn ọmọ ogun tó ti kó wọn jọ ní o àwọn ọmọ ogun tí wọ́n jẹ́ al-ahabish yẹn àwọn tí wọ́n jẹ́ ìran àwọn habasha ó ti kó wọn jọ pé wọ́n fi kojú rẹ̀ jama'u laka jumu'an ó sì ti kó àwọn ó ti pèsè oríṣiríṣi nǹkan ìjálẹ̀ láti fi kojú rẹ̀ wa hum qatiluka wa saduka anil bayt wa mani'uka wọ́n sì ti parí ọ̀rọ̀ yìí pé àwọn ó bọ ọjà àwọn ò ní jẹ́ kó dédì Kaaba àwọn ó kọdí ọ òun ní jẹ́ kó dédì Kaaba wọ́n wastashara nabiyyu sallallahu alayhi wa sallam ashaba Ànábì sallallahu alayhi wa sallam olórí dáadáa Ànábì wa kọjú sáwọn sàábé pé ọ̀rọ̀ ló délẹ̀ yìí o tẹ́lá ṣe Ànábì sallallahu alayhi wa sallam nínú tuluwa rẹ̀ jalla subhanahu tó fi kọ́ ní pé tí alámọ̀rí bá ti ṣẹlẹ̀ alámọ̀rí yẹn tó ní ṣe pẹ̀lú ààbò gbogbo mùsùlùmí pẹ̀lú apàṣẹ fún Ànábì sallallahu alayhi wa sallam kó máa gba ìmọ̀ràn látọ̀dọ̀ àwọn sàábé wọ́n ní fabima ni'matin minallahi linta lahum walau kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik fa'fu anhum wastaghfir lahum washawirhum fil amri wa idha azamta fatawakkal ala Allah ló ní ntafẹ́lónú ayanu suratu al-Imran ni washawiruhum fil amri máa fọ̀rọ̀ tó wọn létí máa ní káwọn náà wá dá sọ̀rọ̀ washawiruhum fil amri ní faiza azamta tó bá ti wá pinnu pé ìta fẹ́ ṣe lélẹ̀ ní fatawakkal ala Allah wà gbára lé Allah báwọn sàrẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ní ẹ̀kọ́ yóò dẹ́dà kọ́ tó sì wọ́n jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹni tó bá jẹ́ aṣáájú wọ́n ní pé aṣáájú ó máa ń gba ìmọ̀ràn ó máa ń ní káwọn tọ́jọ́ ọmọ lẹ́yìn rẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n bá jẹ́ ọlọ́pọlọ pípé onílàákàyè nínú wọn àwọn ní kí wọ́n jẹ́ kí àforíkorí yẹ ká ṣe mùṣáwárà ẹ jẹ́ ká yẹ̀ wò ká yiri ọ̀rọ̀ yìí wò kí ni ká ṣe ń bẹ̀. Ànábì bá àwọn sàhábà sọ̀rọ̀ ó ní atarawun annamila ila darari haulahi ladina aanuhum wa nusibahum Ànábì ní mò ń wò pé bóyá ká lọ kọjú ìjà sí àwọn tí wọ́n jẹ́ àrọmọdọ́mọ àwọn èèyàn tí wọ́n fẹ́ kún àwọn Kùrẹ́ṣì lọ́wọ́ yìí ká lọ gbéjà ká lọ gbé káwọn mọ́lé fa qa'adu muturina mahrubina tí ọba wa bá wa jà wọ́n ó lọ jókòó lẹ́ni tí nǹkan ti ṣe wọ́n ní báwọn tí ogun ti jà wọ́n àti dáyà já wọn nìyẹn wọ́n ní wá yaji'u takun unukan qata'aha Allah tán bá sí láwọn ó bá wa jà a nígbìn ní pé gbogbo agbára tó bá fẹ́ sàlúwa lórí ààbòrí wọn Ọlọ́run ó lò wá láti fi gbé wọn láti fi já wọn kulẹ̀ amtaron anna ummal bait Ànábì nìkan nìyẹn àbí kílẹ̀rù ṣé ká máa lọ sí Kaaba ni láti lọ sí ìjọsìn tá a fẹ́ ṣe
tábà tí wọ́n lọ faman saddana anhu qatalnahu ẹ̀tọ́ wá ní àní dédé káwà káwà bàjá kílẹ̀ rí ọ̀rọ̀ méjì tí Ànábì sallallahu alaihi wasallam gbé síwájú àwọn sàábé nìyẹn. Alákọ̀ọ́kọ́ ẹ̀yà wọn rẹ̀ lọ sí umra wọn ká lọ bá wọn èèyàn lágbájá ìjà. Èkejì ká máa lọ múra wa ẹ̀ bá dé wa lọ́nà ká ṣe kíni o ká gbógun tí ká bàjá. Faqala Abubakar radiyallahu ta'ala anhu, Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ó wá sọ̀rọ̀ ó ní Allahu wa rasuluhu a'lam, Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àwọn náà mọ̀ ju lórí àlámọ̀rí tá a fẹ́ sọ yìí o. Ó ní ṣùgbọ́n innama ji'na mu'tamirin, àwa ṣe umra ni walam naji li qital ahad, àwọn abẹ́ni kàkàjà walakin man hala baynana wa bayna al-mayt. Ṣùgbọ́n tá a bá fẹ́ lọ ṣe umra wa ẹ bá sọ pé a ní ṣe umra qatalnahu àbàjá. Faqala nabiyyu sallallahu alayhi wa sallam, Ànábì ní faruhu idhan, tó bá rí bẹ́ẹ̀ ẹja gbéra ká máa lọ. Ọba gbéra ọba ń lọ tó fi dé abala ojú ọ̀nà. Qala nabiyyu sallallahu alayhi wa sallam, Ànábì wa sọ fáwọn sàábé pé inna Khalid bin al-Walid, ọ̀rọ̀ ti dé ti gbọ́ mi pé Khalid ọmọ Walid nígbà náà kò tí di mùsùlùmí bil Ghamim, ó ń bẹ ní ààyè kan tá a mọ̀ sí Ghamim fi khaylin li Quraysh tali'atan, ó ti kó àwọn ọmọ ogun Quraysh kan ó ti kó wọn jọ tí wọ́n orí ẹṣin náà sì gùn wá tali'atan, tí wọ́n ń sọ wá látọ̀ọ̀kan tali'a níbi táwọn olóyìnbó mọ̀ sí lookout, tó wò pé ìbọn fẹ́ gbà jáde sọ tí ń bọ̀ sí wọn tí ì máa bọ̀. Wọ́n ní fakhudhu dhatal yamin, Ànábì ní ẹ má lọ direct mọ́, ẹ jẹ́ ká gba pa ọ̀tún. Nínú tactics ogun náà nìyẹn. Ẹ bá ti ní information pé àwọn ọ̀tá wọ́n ti lé ambush fún yín ní abala ibìkan, ẹ̀yà kẹ́ gba ibòmíì lọ. Ẹ má sọ pé ibi ambush yẹn náà lẹ́ gbà lọ. Ambush lédè Yorùbá náà ni pé wọ́n ti ń dọdẹ, tí lọ dọdẹ dè wá, ti sápamọ́ dè wá pé kẹ́ kọjá báyìí kí wọ́n kàn kọlù yàn lójijì ni. Ànábì náà máa lọ, ẹ jẹ́ ká gba abala ọ̀tún. Ní fa wallah, Ànábì ni mo fi Allah búra, ma sha'ara bihi Khalid hatta idha hamma bi qataratil jaysh. Ẹni tó gbẹ̀gbà wáyé wa, ó ní mo fi Allah búra, ó ní Khalid ò mọ̀ rárá pé àwọn mùsùlùmí wọ́n ti ṣẹ́ ọ̀nà rìn. Wọ́n ní fantalaqa yarkud nadhiran al-Quraysh. Khalid bá gbéra lẹ́ni tí ó ń ṣe ìkìlọ̀ fáwọn Quraysh pé Ànábì tí ń bọ̀ wa sara nabi sallallahu alayhi wa sallam hatta idha kana bis-saniyati allati yuhbatu alayhim minha. Ànábì sallallahu alayhi wa sallam àtàwọn sàbí bá ń lọ tó fi dé àfẹ̀níyà ní àárín àwọn òkè nílò òyìnbó ń pè ní mountain pass, àárín àwọn òkè tí àwọn èèyàn máa ń gbà kọjá. So gbàtọ́ dé àyè tó yẹ pé èèyàn máa gbàbẹ̀ kọjá, wọ́n nígbà tó débẹ̀ barakat bihi rahilatuhu, nǹkan ọ̀gùn àkúmí tí Ànábì sallallahu alayhi wa sallam tó gùn, àkúmí ẹ bá wúlẹ̀ olóhùn wò lọ́mọ. Wọ́n pè àkúmí ní kọ̀sùwà, lọ́rọ̀ àkúmí tí Ànábì sallallahu alayhi wa sallam tó láìkì ní pàápàá jùlọ tó máa ń lò lójú ogun. Wọ́n ní faqala nas, pàtírà àkúmí bá gbà tó wá wúlẹ̀ yẹn, àwọn mùsùlùmí ní pé wọ́n ní ó ti rẹ̀ o òun ló jókòó. Wọ́n ní faqalu khala'atil qaswa, wọ́n ní ó ti rẹ̀ qaswa, kò mọ̀ ilé lọ́mọ́, nǹkan wọ́n ti dé. Khala'atil qaswa, ó ti rẹ̀ qaswa. Faqala nabiyyu sallallahu alayhi wa sallam, Ànábì wa dá wọn lóhùn sallallahu alayhi wa sallam
wọ́n ní ma khala'atil qaswa kò rẹ́ qaswa mo jẹ́rìí ràkúnmí mi kò rẹ́ o afá wọn lo ọfà ẹ̀kọ́ kan jáde níbi tàdé lára ẹ̀kọ́ tó fà jáde ni pé tá bá mọ̀ èèyàn kan lẹ́ni ire tó bá wá lọ ṣe tí àmọ́mà kó mọ́ ń ṣe táwọn èèyàn bá fẹ́ wá máa sọ aburú ń pa rẹ̀ a gbọ́dọ̀ dìfẹ́ǹdì ẹni ire tá a mọ̀ yẹn rárá o ìṣe bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ yóò wá bẹ́ẹ̀ ní yàn kankan ṣẹlẹ̀ ní irọ́ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ so Ànábì sallallahu alaihi wasallam kọ́ alẹ́kọ̀ọ́ ilé níbi ìtàn sọ yìí tó tàbá mẹ́yìn kan lẹ́ni rí àfá dáadáa lẹ́ni àfá súnnà ni àwa gbọ́ abẹ́wárí tó ṣe nǹkan tó fẹ́ takun tá a mọ̀mọ́ fún excuse ẹ má tètè sáré lọ pé ó ti yá nǹkan kí nǹkan ni ẹ̀ kọ́ni ní hárọ̀fà ó ti fi súnnà lẹ̀ ó ti yáya pé ara fún excuse ó ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ sí báwo mọ̀ ni so tánàbí sallallahu alaihi wasallam tó sọ àbí tó ṣe nípa ràkúnmí rẹ̀ nìyẹn ó ní wa ma dhaka laha bi khuluqi arábìnrin ní kò sínú wa rẹ̀ kó ṣe bẹ́ẹ̀ walakin habasaha habisul fil ṣùgbọ́n in tí ìrìn ọjọ́ kìíní àná ìrìn inú alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil ìrìn Abraha tí ó lọ́jọ́ kìíní àná yẹn pàtó wò káwà lọ́ọ̀kan in tó ṣe ìrìn yẹn tí ó fi tẹ̀síwájú lọ́jọ́ kìíní àná yẹn òun náà ló so náà tí ó fẹ́ fi lọ olúwẹ̀rẹ́ láti fi hàn kọ̀sùwà pé táwọn mùsùlùmí bá tẹ̀síwájú nígbà tó fẹ́ lọ ṣe yẹ tàbáláwọn fẹ́ tẹ̀síwájú tó fẹ́ lọ pàdé àwọn Quraysh ọṣẹ́ máa ṣe àwọn mùsùlùmí ọṣẹ́ máa ṣe wá olúwẹ̀rẹ́ náà wá fi àmì yẹn hàn kọ̀sùwà kó mọ̀ lọ kò bá lè jẹ́ àmì pé àìlọ́rẹ̀ yìí o àmì ni pé wájú tá fẹ́ lọ yìí pé fẹ́ dáa fún mazajaraha lẹ́yìn ìgbà náà Ànábì sallallahu alaihi wasallam wá sí kígbe mara kúmí yẹn fawasabat bihi àtó kígbe má àkúmí yẹn náà dìde fa'adala hatta nazala bi aqsal Hudaybiyyah ó ṣe wá dìde àpẹẹ wá yí ojú padà kò lọ sọ́nà Mákà wá ó yí ojú padà tí tó fi lọ tó ń wúlẹ̀ síbi tó jìnà sí ibi tí igi al-Hudaybiyyah tó wà ala samadin qalil ma ayẹyẹ omi kékeré kan bẹ́ẹ̀ lápín wá lọ wúlẹ̀ síbẹ̀ shakaw ila rasulullah sallallahu alaihi wasallam al-atasha wọ́n ní àwọn èèyàn bá sọ fún Ànábì sallallahu alaihi wasallam wípé oúnjẹ ń gbé àwọn o wọ́n ní fantaza'a sahman min kananatihi Ànábì sallallahu alaihi wasallam wá yọ ọ̀run ọfà kan nínú ilé ọ̀run ọfà rẹ̀ thumma amarahum an yaj'aluhu fihi Ànábì ní kí wọ́n fi ọ̀run ọfà yẹn ká fi gún ojú omi yẹn qala fa wallah ètò gbẹ̀gbẹ̀ wáyé ní pé mo fi Allah búra mazala yajishu lahum birra'i bómi ẹ̀ sí ń sẹ́ kúkú tó ń sẹ́ fún omi nìyẹn tó ń sẹ́ jáde omi bẹ̀rẹ̀ sí sẹ́ jáde hatta sadaru anhu wọ́n mú omi ẹmu títí tàbí sí kí ni o tàbí kú ní ayé Hudaybiyyah yẹn lára mọ́jíza tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe lójú àwọn sàhábà nìyẹn wọ́n débi sẹ́lẹ̀ wo omi ti gbẹ lójú omi kéékèèké lọ́wọ́ mẹ́kù tó wọ́n mú ọ̀fún sì gbé àwọn èèyàn Ànábì ní ẹmú ọ̀run ọ̀fà yìí ẹnu fi gún ojú omi yẹn wọ́n sì gún báyìí bí kíyàn kára gbẹ súkẹ́súkẹ́ omi bẹ̀rẹ̀ sí sun jáde wọ́n sì mú títí lórí àwọn ọjọ́ tí wọ́n lọ Hudaybiyyah tó fi kó mbẹ̀ omi yẹn náà mú tó lè jẹ́ ìkan nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣáájú kí ọ̀rọ̀ àdéhùn àníbáraẹnijà kó tó wáyé láàrin àwọn mùsùlùmí àtàwọn Quraysh bí lamọdó sí inshallah wá di jókòó tó ń bọ̀ látọ̀bọ̀ tẹ̀síwájú lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀
ṣáájú sulhu Hudaybiyyah. Wa sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.